Alase ni mí. Ẹ kú dédé àsìkò yìí o, ẹ̀yin ará mi nílé lóko ní gbogbo ibikíbi tẹ́ bá wà. Ṣé dáadáa ni mo bá yín? Ẹ mọ̀ bá ṣe máa ń ṣe náà. Alase ni mí, ó máa ń mú àwọn different kind of meals tó yẹ pé yes, ó ń ṣara láǹfààní, ó ń ṣara lóore ní gbogbo ìgbà. Ṣé àárọ̀ ni, ọ̀sán ni, tá à ń pè ní breakfast, lunch, brunch, dinner and all that. Gbogbo àwọn oríṣiríṣi oúnjẹ tẹ́ lè máa jẹ ní àkókò báyìí, ìgbà báyìí òun la máa mú wá. Kí ni Alase ni mí mú wá fún yín lénìí? Plantain Fritata. Ẹ máa ní kí ni? Mi ò pé bùkátà o. Frittata. That's what I just called. So ẹ tètè ya gbọ́ àwọn èròjà ṣínkínní lọ́dẹ̀ fi ń ṣe. Ṣẹ́rí plantain Fritata yìí ẹ lè jẹ bí àárọ̀ tẹ́ bá bóyá bí ẹ fẹ́ jẹ ẹ wò pé àwọn tí ń jẹ toast bread ju or something ẹ lè have a twist kẹ́ change kẹ́ jẹ láàárọ̀ or bóyá ẹ náà lè jò ní ẹ kọ̀ pé wo babe mo lè wọ kitchen tààrà bẹ́ẹ̀ yẹn wo rice ti sú wa ẹ̀wà ti sú wa kíní kan ti sú wa, you can have a twist of the menu. So by twist yẹn òun ni mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀. Plantain Fritata kí làwọn èròjà tí a máa lò? àwọn náà rèé ṣínkínní ni. Ẹran wa lélẹ̀ neatly diced àti ṣe wíníwíníwíní. Iyọ̀ rèé, seasoning lélẹ̀ adùn ọbẹ̀, then àwọn ilé wà fún toppings, green pepper a máa fi máa ṣe àwọn toppings máa kọ́ yẹn má worry. There is no plantain Fritata without egg bẹ́ẹ̀ ni. So Alubosa lélẹ̀ àti ata tàti rọra chop ata rodo àti rọra gé wíníwíní. Àwẹ̀ o kò ṣe pé àlọ́ kúná òun náà lè ń rí yìí àti òróró of course tá máa fi àti ọba gbogbo ẹ̀ which is plantain Fritata ọ̀gẹ̀dẹ̀ wa lélẹ̀. So ní báyìí nǹkan tá máa ṣe ni pé a máa gbé òróró kaná a máa dín kíní ẹ má jẹ́ rọ́ọ̀ṣẹ̀. So now follow me as I do it. Máa gé dòdò ń sìn sharp àmọ́ báyìí máa ṣe. So now ọ̀gẹ̀dẹ̀ wa ti wà neatly diced by exactly. So ní báyìí mo ti ń heat up pan mi, mo sọ fún yín pé tèmi bá ti fẹ́ dáná máa ń kọ́kọ́ jẹ́ kí heat kó ṣe sínú pot tàbí fry pan, máa wá da òróró sí. Of course òróró la máa fi dín dòdò. Ìwọ̀ntúnwọ̀nsì ni gbogbo nǹkan o. So ẹ jẹ́ ká rọra fi kíní sí. Mo like onions gan, especially tó bá máa wà nínú òróró ó kàn máa ra dún díẹ̀díẹ̀ ó máa tó oró kínkínní sí, that's all, just little òun náà ni. Ẹ jẹ́ ká dúró kí òróró yẹn kó gbá ṣó ti ẹyin. While we wait kí òróró gbá kẹ́ ń sáré bọ́ sí ìdí ẹyin. Mo sọ fún yín pé oúnjẹ sharp ni plantain Fritata jẹ́. Ẹ jẹ́ ń sáré fọ́ ẹyin so that kò ní máa dúró ní ojú kan. Ẹ mọ̀ pé ibi tá ti ń kọ́ṣẹ́ náà la ti ń kọ́ ìyàrá, máa ń kọ́ ìyàrá mọ́ṣẹ́ ni, àwọn Yorùbá ò ṣe ọ̀lẹ. A lè ṣe nǹkan mẹ́ta pọ̀ nínú kitchen bí tẹ́ ti máa mọ̀ ní 45 pé àwọn olópò ẹ lè pè wọ́n á dáná oríṣi mẹ́jọ wá sí party kẹ́ ti mọ̀ pé yes you can actually do that too in your kitchen. Ẹ lè dáná mẹ́jọ pọ̀. Wà wá tá bá yẹ pé gas ẹyọ kan one face là ń lò I can understand, but gbogbo ẹ̀ náà a máa fi ìyára sí ni. So a ti ṣe ẹyin wa, òróró ti gbóná, mo ti fẹ́ dín ọ̀gẹ̀dẹ̀. If fry pan yín bá kéré, you do not need to overcrowd it o. Torí eléyìí fẹ̀ ó dẹ̀ gba kíní. Tí òróró yẹn bá ti overgbóná jù, what you need to do is nínú ilé ìdáná ẹ má máa jẹ́ kí iná control yín ẹ̀yin ẹ máa control iná dídá tẹ̀ ń ṣe. Ẹ kọ̀ rọra slow ẹ̀ down tiẹ̀ ṣóyè yín so that kò ní jóná. Space ṣì lè wà, ó ṣì lè gba plantain púpọ̀. So tẹ́ bá ṣe ń fi sí just scatter it so that oníkálukú wọn á dín á dẹ̀ lè dá.
it's a meal, it's a sharp meal. Pàpàpà. Wá di dín dòdò. Ṣé wá rí kò sí nǹkan tẹ́ ẹ lè fi sínú plantain frittata, nǹkan tí mo fi like ẹ nìyẹn. Ẹ lè decide pé ẹja lẹ fẹ́ fi sí. Ẹ dẹ̀ lè decide pé bóyá ẹran o, sausage o, corn beef o, everything ẹ máa mix it together ẹ máa fi sí. Kò bá jẹ́ corn beef, so ẹ máa tètè máa turn dòdò yín. Fẹ́ kí dòdò because ó máa ń fine. Tí plantain frittata bá ti tẹ́ bá dín, dòdò yín ò gbọdọ̀ jóná o. No. So that the look will, the sides must look so appealing. Ṣó ti yé yín? Ẹni tẹ́ bá gbélé fún gan, á wò pé bá ti ṣe tán, ẹ máa rí bóyá máa form. And it's actually a meal that is worth it. It's worth your time. Bóyá ẹ lọ́mọdé ńlé ni, táwọn ọmọ yẹn tẹ́ pé ẹ fẹ́ jẹ́ pé every time junks or every time àti jẹ báyìí ó ti sú wa àti ṣe kíní, you can have a twist to their meal as well. Ẹ lè fi ṣe lunch fún ọmọ yín lọ sí school. Tó bá tutù ó dùn. Tẹ́ jẹ ní gbígbóná déédéé ni. Kò bá dẹ̀ jẹ́ warm déédéé ni. So tí dòdò wa bá ti jiná sìn, ẹ máa rí báyé máa ṣe. So ẹ ti rí. Dòdò wa ó ti dín. Ó ti sẹ̀ǹgẹ̀mẹ̀ǹgẹ̀. Ìyá done. Ẹ fẹ́ yẹ kó jóná o. Ẹ dẹ̀ fẹ́ yẹ kó funfun jù. Bẹ́yẹn. That was the reason why mo ṣe sọ lẹ́ẹ̀kan pé tẹ́ bá máa gé, ẹ má jẹ́ kó thick jù, kò dẹ̀ tún gbọ́dọ̀ mú kíní. So now òróró yìí ti gbóná. Ẹ wá nǹkan tí máa ṣe, máa pa iná ẹ̀, máa wá yọ. Mi ní ìdí òróró tó pọ̀ tó ìmọ̀. Mo kàn fi dín dòdò ni. Ṣó ti yé yín, máa wá yọ. So now òróró yẹn ti mọ̀ pé gbóná mo ṣẹ́ ni. So ṣàrà. Ooh la la. Oh, ń ta pa. Ó ń ta, ẹ ṣàrọ̀ra o. Kẹ́kọ̀ọ́ fẹ́ fi jẹ́ kó dín díẹ̀. Ẹ ní kó over dín jù. Now, onion yẹn sì mo ti jẹ́ kó ṣe kíní. Ẹ wá da ata yẹn níwọ̀nba. Ní báyìí, a máa wá da ẹran sí. On a very low heat lẹ máa fi dín o. Ẹ lè da anything tẹ́ bá fẹ́ ṣe. Ẹ máa dá sí. Ẹ bá dẹ̀ ṣe pọ̀ sí tẹ́ ṣe fẹ́ jẹ náà ni kí àwọn èròjà náà kó pọ̀, torí pé ẹnu àwa bíi méjì la fẹ́ jẹ tí mo ṣe rọra ṣe bẹ́ẹ̀. Wọ́n rọra fi pé ẹran bíbọ̀ ni, so wọ́n rọra fi yọ kínkínní sí. Mo dẹ̀ ṣe máa mix iyọ̀ àti seasoning sínú ẹyin, so tíntínní ló máa wà ń bẹ̀ kó má bàa já. Eléyìí náà ẹ ti rí kékeré pinchi, so kò sí bàbàrà nù ẹ̀. Nísìn mo ti dín tán, kò gbọdọ̀ pẹ́ jù lórí iná, kẹ́mọ ẹran ẹ má lọ máa yí tẹ́ bá ṣe ń gbẹ́nu lé. So máa wá dà bó ṣe wà nísìn, mo fẹ́ dà sínú ẹyin tá ti fọ́ sílẹ̀ ni. Ẹ máa wò pé kí ló dé tí mo po ẹyin pọ̀ látẹ̀kan. So nísìn kí n tó po ẹyin yẹn pọ̀, máa rọra fi adùn ọbẹ̀ kínkínní, máa rọra fi sí. Gbogbo ẹ̀ ní ìwọ̀ntúnwòsì ni ọ̀pọ̀. Ìwọ tó bá mọ̀ pé ó máa ń jẹ adùn ọbẹ̀ dáadáa, feel free to gbọ́n sí. Àti iyọ̀ òun lélẹ̀. So now ẹ jẹ́ ká kí n kọ̀ ra pò pọ̀ díẹ̀. Ẹ rọra pò pọ̀ báyẹn. Ṣó yé yín báyìí? So now màá wá da gbogbo nǹkan tí mo dín yẹn, gbogbo nǹkan tẹ́ dín, ìbá jẹja anything, màá wá dà sínú ẹyin yẹn. Oh, our frittata is like 65% ready. Bẹ́ẹ̀ yẹn. So ẹ máa wá gbé
ẹ máa wá fún ní thorough mix. Reason tẹ́ fi ṣe bẹ́ẹ̀ ni pé tó tẹ́ bá ṣe ń gbẹ́yìn lé báyìí ẹ ń gbé ẹran ni. Ẹ bá ṣe ń gbẹ́yìn ní nǹkan báyìí ẹran lẹ ń gbẹ́yìn lé. So you have to give it a thorough mix. Pa. Tẹ́ bá notice very low heat ni gbogbo nǹkan tí mo ṣe o. Now nǹkan tá máa ṣe lélẹ̀ báyìí. Very simple, very simple. Ní tèmi mo ti rí pé yes mo ti mix ẹ̀ tán. A máa wá ṣe báyìí. Ṣé ti rí báyìí? A máa wá dà sí. But máa ṣẹ́kù kínkínní. Ẹ máa rí nǹkan tí màá fi ṣe. Ẹ rí pé díẹ̀ kù abọ́ mi. Now, so ẹ máa jẹ́ kó kárí dáadáa. Ṣé mo pé ẹ̀yin ni? So mo ti fọ ọwọ́ mi máa always wà ní fífọ̀ tí bá ti wà ní kitchen. So mo máa pè báyìí. You will now arrange it. Ẹ máa jẹ́ kó tò lọ báyìí. Mo ti ṣe tán báyìí, mo ti yíná sí díẹ̀. Iná yẹn very low heat ni o ṣe mọ̀ pé mò ń sọ very low heat ni iná. Ṣé wá rí toppings tí mo tó kù yẹn màá rọra fi sí lórí báyìí. Just to garnish it. That's all. Nothing more. Nothing spectacular. Kò ṣe nǹkan tí jẹ́ pé you see the outcome. Ó máa jọ oúnjẹ kan tẹ́ mọ̀. Bọ̀ mi ní sọ fún yín. Ó máa jọ oúnjẹ kan. For colors and beautiful look, akomara filisi. This part you can skip it if you don't want it. Ìyẹn ò ṣe big deal. Ṣé mo mọ̀ pé ẹ fẹ́. Ẹlòmíì lè fi carrot sórí ẹ̀. Anyhow you want it. It's just to beautify the look. And also, ó máa fún yín ní atas. Ẹ bá ń gbọ́, a sì máa yọ aláta swẹ́swẹ́. I think I'm okay. Done. Now, nǹkan tí máa ṣe, ẹ mọ̀ pé low heat ló wà. You need a cover. Ẹ kò máa cover ẹ̀ báyìí. Ṣé ń kíní? Ẹ fún ní some seconds. Alase Nimi, ẹ jẹ́ ká wo frittata wa ibi tó ti bá eré sísì ẹ̀dẹ́. Ṣé bó ṣe rán ó ti máa gbọ́ gbéra go get no moolah. Exactly, ṣé ti rí kò tí ì jiná because ẹ ṣì lè rí, you can literally see pé ẹyin àárín yẹn tá fi ṣe top up yẹn kò tí ì form dáadáa. So bẹ́ẹ̀ ṣe máa mọ̀ nìyẹn. By and large frittata yín depending on size ẹ máa fún ẹ máa 10 to 15 minutes then you are done. That I'm very sure. So ó ti yé yín. So ẹ ti rí báyìí kò tí ì jiná, ẹ máa ṣe rí àwọn ẹyin àárín yẹn tí ò tí ì jọpọ̀. So you need to wait a little bit. Máa padà wá. By the time tí wàá padà wá frittata wa is done. Now mo sọ fún yín pé tí wọ́n máa padà wá plantain frittata wa ó máa ti sẹ̀ǹgẹ̀mẹ̀ǹgẹ̀. Ṣé ti rí ẹ rí pé kò sí ẹyin mọ́ pé kíní tẹ́ bá dẹ̀ ṣe báyìí kò wá sticky. That's how you know that your plantain frittata is ready. Ṣé ti rí ẹ ṣe máa mọ̀ nìyẹn. Ṣé ti rí, that's all. Now I'm going to paná. Ó ti jiná. Rí oúnjẹ yìí kò sígbà tẹ́ lè jẹ o. Báyìí pé ẹ fi gbé wó mi ì fẹ́ jẹun púpọ̀ lálẹ́ àbí kinní kan. So ẹ lè gbé, èmi ti paná díẹ̀, ẹ lè sọ kalẹ̀ tó bá ṣe kinní. So nísìn a máa jẹ́ kó tutù tíntínní just some seconds so that a lè gbé síta sínú kinní, a lè serve bó ṣe máa ń rí nìyẹn, bó ṣe máa jẹ́ nìyẹn. So now tí rọra tutù tíntínní ni o, kò ṣe pé tútù kò ṣe kí ẹ ti rí. Tí plantain yìí tó bá ti gbé sókè báyìí you are rest assured pé gbangam you are done. Ṣé ti rí ẹ má jẹ́ kó ṣe kíní o, ẹ má rọra. Oh la la, cheers! Oh my ovaries! Alase Nimi! Yes! This is our plantain frittata. Mo ń sọ fún yín, oúnjẹ yìí
It's very economical. Tẹ́ bá ṣe rọra rí dòdò. Bóyá dòdò bóyá bí 500 naira. Kẹ̀rà rí ẹyin bóyá bí mẹ́ta. Àwọn atarodo, ata gbogbo ẹ̀yẹn. Ẹ lọ sọ́dọ̀ àwọn àbókí tó ń tata, àbáwọn ìyá tó ń tata, ẹ bá mi ta oníbi 100 àbí 150. Then ẹran. Have any protein of your choice? So that's it. Ó ti yé yín, kò nira, kò ń ṣe oúnjẹ tó káyàn láyà jù pé kéèyàn má lè afford ẹ̀. So Ọlọ́run máa pèsè fún gbogbo wa. Now, bá ṣe máa ń ẹ mọ̀ bí pizza shape ṣe máa ń rí, bí frittata ṣe máa ń rí nìyẹn. So if you don't have a pizza cutter, bí mo ṣe ń roll, àwọn pizza cutter báyìí, kò sí wàhálà nù. You can actually use your knife. Ẹ lè lo ọ̀bẹ yín. Kò kan dandan pé Alase ni mi mú eléyìí dání òun gangan ní gbọ́dọ̀ ṣẹ́rí nǹkan tí máa ń kọ́ yín bí báyìí everything tí bá ń ṣe bí báyìí tí bá lo another blender you can use your own and you will achieve and get the same result. So now let's try it. Oh la la, you do like this and you cut it this way just like pizza. That's all. I'm going to serve myself now. No. Hola, ẹ ti rí bó ṣe rọra jáde. That's just the beauty of frittata. Oh, this can serve èèyàn mẹ́rin ṣangiditi. Ẹ dẹ̀ rọra pear pẹ̀lú juice. Abomi tútù. Sometimes I don't take chilled water. Ẹ mọ̀ pé omi dá lára gan. Gbogbo àwọn oríṣiríṣi tá à ń kó. So omi dá lára gan. Ó ṣe bíbí kí n má jẹ. Ẹ ti rí bóyá máa dúró lọ́wọ́ yín nílé. Ọwọ́ la fi ń jẹ frittata. Èmi ò mọ̀ bóyá lè fi ṣíbí jẹ. Ó dàbí pé pizza ni ẹ̀rí kan tí mo sọ ni pé ó máa come out like a pizza. Ṣé ti rí? So simple to cook and so affordable. Ṣé ti rí? So ẹ lè ṣe anything, ẹ lè fi ẹja sí, ẹ lè ṣe kíní, but ẹ máa try láti má jẹ́ kí gbogbo nǹkan tẹ́ fi sí kó over pọ̀ so that kò ní but most especially protein ni kẹjẹ kó pọ̀ ńbẹ̀. Ṣé mo kó máa ń dá lára. So let me have a bite. Alase Nimi, come and join me. Come. It's hot too. Kí ló ń pè ní oúnjẹ tán òun lélẹ̀. There's no other meal that is ju eléyìí lọ. Ó fine. Òróró ẹ̀ ò gbọdọ̀ pọ̀ jù. Tó òróró ẹ̀ bá pọ̀ jù mo máa ṣe lẹ́nu. Ṣó ti yé yín? So gbogbo ẹ̀ ìwọ̀ntúnwọ̀nsì ni. Alase Nimi. Ẹ jọ̀ọ́ tẹ́ bá ti mọ̀ pé ẹ ti subscribe lórí channel yìí, please do right away. Ẹ jọ̀ọ́ ẹ bá mi click subscription. Kẹ́ ṣe báyìí pam, kẹ́ dẹ̀ click on notification button so that tí bá ṣe ń upload báyìí máa rí back to back ní pé ọmọ yìí tún ti drop another recipe. I'll see you again. Bye for now.